ẹnu dùn rófọ́ àgàdà ọwọ́ ṣe bẹ́gẹ́dú. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́sìn ọ̀rọ̀. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé, ọmọ àsìkò láyé. Ohun tá a máa gbéyẹ̀wò lónìí ni ọ̀rọ̀ àwọn bàbá wa tó ní ẹnu dùn rófọ́ àgàdà ọwọ́ ṣe bẹ́gẹ́dú. Gbogbo wa la mọ ẹ̀fọ́ rírò. Tẹ́nìkan bá wá fi ẹnu ro ẹ̀fọ́ tó ní máa pata sí, máa perú sí, máa fiyọ̀ sí, máa wá yí pọ̀ báyìí, máa yí báyìí, máa yí báyìí, máa tún wá kó edé sí. Tẹ́ ẹ bá gbóòórùn rẹ̀ báyìí ẹ mọ̀ pé yes, ẹ̀fọ́ dé. Bẹ́ẹ̀ náà la tún rí ẹnìkan tó ní òun lè fi àgàdà ọwọ́ bẹ́ẹ̀ gígẹdú. Kí náà ń pè lágàdà ọwọ́? Àgàdà ọwọ́ rèé, òun rèé. Kéèyàn wá sọ pé òun ò fi àgàdà ọwọ́ yìí òun ò fi bẹ́ gígẹdú. Ṣé ẹ mọ̀ pé igi gẹdú tí mò ń sọ yìí òun náà fi ń ṣe pákó? Àbẹ́ẹ̀rí pé rọ́pọ́n ń bélé tí ọ̀la bùlà ni. Mo mọ tí n kò ṣe fún ọ ni olówó fi lo tálákà gbó. Olówó á ní Ìṣọ̀lá Agẹṣingbadé, ọmọlúàbí ni ọ́, ó dẹ̀ jára mọ́ṣẹ́. Wò ó mọ́ wọ̀ọ́rì, mo fẹ́ farabalẹ̀ mọ́ kí mo rí yẹn tó jẹ́ ni. Bóyá ẹni tí mo lè fọkàn tán kí lè bá a mọ tí n kò ṣe fún ọ tí ó sì fi ẹ̀sìn olówó fún àìmọye ọdún táwọn òdìdí ò sì ní paṣọ ẹ̀sìn dà. Mo fẹ́ fi ìtàn kékeré kan gbé ọ̀rọ̀ mi lẹ́sẹ̀. Arábìnrin kan arẹwà ni arẹwà ọmọ tó dáa tán po. Òdòdó arẹwà yìí gbogbo ọkùnrin ló ń lé ká, kódà àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n máa ń mọrírì ìrẹwà rẹ̀ pé ọmọ ló dáa báyìí. Lọ́jọ́ kan ọ̀dọ́mọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mọ́rìndọ̀tí ó pàdé ọmọbìnrin arẹwà yìí. Ó wò fín pé ọmọ ló dáa tó báyìí. Àtìgbà ló ti bẹ̀rẹ̀ sí ní rò ó lọ́kàn ara rẹ̀ pé òun rèé, òun ò lówó lọ, àmọ́ ní tó bá gbà làwọn ò fún. Arábìnrin yìí aya àwọn ni ó jẹ́. Ọ̀dọ́mọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Mọ́rìndọ̀tí àfijú èèyàn gbáà ni, tó jẹ́ pé tí wọ́n bá pè ní ajímọ́tò kan orúkọ rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Níwọ̀n bá tiẹ̀ ó rẹwà lọ́kùnrin, orúkọ rẹ̀ ń rò ó nítorí pé ọmọ ara mú. Lọ́jọ́ kan ó lọ bá arẹwà yìí. Ohun tó kọ́kọ́ sọ fún arábìnrin ni pé sóun náà ní sá bóun lè pàdé obìnrin tó rẹwà tó báyìí láyé òun. Ló bá káwọ́ mọ́rí pé òun ti ń pàdé arẹwà láyé. Eléyìí tó lékè ń kà tó ń balẹ̀ ní àǹfààní láti jí ọ̀rẹ́ lásán. Òun ò ṣe bẹ̀bẹ̀ pé gbogbo ohun tọkùnrin ń ṣe fóbìnrin láyé tínú obìnrin fi dùn ń lù wọ́n mọ̀ ṣe. Mọ́rìndọ̀tí wá tẹjú mọ́ arẹwà yìí, ó wò títí ó ní tó bá wá lọ jẹ́ pé ó lọ fún mi láǹfààní láti fi ó ṣaya. Màá kọ́kọ́ gba ọmọ ọ̀dọ̀ 4 fún àwọn iṣẹ́ ilé gbogbo, nítorí olórí burúkú ọkùnrin bàṣẹjọ bìtì so lẹ́rùn ní ọ̀fẹ́rú arẹwà bíi tiẹ̀ tí ó ní kí ara rẹ̀ ti ń dán bíi wúrà báyìí kó dìdàkudà. Ìyẹn nìkan kọ́ o, màá wá tètè lọ parí duplex tí mò ń kọ́ lọ́wọ́, nítorí ohun tó máa dára jù ni pé báńbá ti ń parí ìyàwó báyìí kákó lé tuntun ni. Wò ó tó o bá ní sọ pé mo yára jù, mi ì bá ní kó wá lọ mọ̀ ìyá mi. Bó tilẹ̀ jẹ́ pé dádì mi wà l'Amẹ́ríkà, ṣùgbọ́n màá pè wọ́n nígbàkúgbà tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀, àti business partner mi tó wà ní Canada. Wò ó lọ́jọ́ ìgbéyàwó wa Prado Jeep ni màá rà táfi gbéyàwó wálé. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé tọkùnrin bá gbá ọpọlọ obìnrin sí ìsọ̀hún wọn èèpẹ́ jẹ́ fi juwọ́ lẹ̀. Ẹ má bínú ẹ̀yin obìnrin o. Torí pé bọ́mọkùnrin ti múra èyí ò lè fura pé rọ́ ní ń pa, nítorí pé òǹgán dùn. Ó dúró tán lọ́mọkùnrin, ó ṣe é rí mọ̀ọ́yàn, ṣùgbọ́n ìgbé ayé òfegè táwọn olóyìnbó ń pè ní fake life ó ní gbé. Bí Mọ́rìndọ̀tí ṣe ń sọ̀rọ̀ tí ń lọ sí tí ń lọ sọ́hùn, ọmọbìnrin sáà ń rẹ́rìn músẹ́ ni pé ìwọ ń kí mi, ó kàn sá ń pa mí lẹ́rìn ni. Kí á lọmọkùnrin ti sọ orúkọ rẹ̀ fún. Ó ní wò ó babe, orúkọ tèmi ni Mọ́rìndọ̀tí. Arẹwà bá dá lóhùn, ó ní mo rí bẹ́ẹ̀. Ìwọ náà dùn lọ́mọ, orúkọ rẹ̀ ló ń rò ẹ́ Mọ́rìndọ̀tí. Ká má fọ̀rọ̀ gùn,
kíá ni mọ́nìdọ̀tí ti gba nọ́mbà arẹwà yìí. Yorùbá sì máa ń sọ pé tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan pẹ́sẹ́. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí fóònù. Mọ́nìdọ̀tí sì ní ó ti mọ tó fẹ́ ṣe. Kíá ó ti lọ báyà rẹ̀. Ó ní ẹ wò, mo rí arẹwà obìnrin kan o, ṣùgbọ́n n ò lówó rẹ̀ lọ́wọ́. Irọ́ ni mo ti ń pa fún. Ohun tí mo wá fẹ́ ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ìyá mi ẹ darapọ̀ mọ́ mi ká lè bá a tán, torí pé ọmọ yìí èkó lálábàákú ẹ wà ní. Sẹ́sì mọ̀ pé tẹ́ bá fẹ́ kínú mi ò dùn, ohun tí n bá fẹ́ ni ẹ bá mi fẹ́ o. Ìyá rẹ̀ ní ọkọ mi, mo ti gbọ́, àtìgbà tí bàbá rẹ̀ ti kú, ìwọ nìkan náà ni mò ń wò lójú. Gbogbo ohun tó bá ti fẹ́ báyìí ni wọ́n bọ̀ fẹ́. Mọ́nìdọ̀tí gé ọ̀rọ̀ mọ́ ìyá rẹ̀ lẹ́nu. Ó ní ẹ wò, ẹ má dọ̀rọ̀ rú o, kẹ́ ẹ tẹ́tí yín dáadáa. Bàbá mi ò tíì kú o, ìlú Amẹ́ríkà ni wọ́n wà. Níbo bàbá mi wà? Ìyá rẹ̀ dá lóhùn. Ó ní ọmọ mi, ìlú Amẹ́ríkà ń bàbá rẹ̀ wà. Ló bá dá ìyá rẹ̀ lóhùn pé ìyá mi ẹ ti paasi. Ẹ̀yin èèyàn mi, àwọn onírọ̀ Ọlọ́run, ǹjẹ́ jẹ́ mọ̀ pé kí okùn ọ̀rọ̀ má bàa já, ó ti lọ ṣètò bàbá kan pẹ̀lú nọ́mbà Amẹ́ríkà tí ó dùn gẹ́gẹ́ bí bàbá rẹ̀, àtẹnìkan tó dúró gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nílùú Canada. Ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi báyìí, ọkùnrin ò ní tẹ̀yìn gbèrú yín o. Gbogbo ètò ti tò fún ìgbéyàwó. Kódà ọkọ̀ Prado Jeep tí ó fi gbéyàwó, ó ti lọ bá àwọn tí ń ta mọ́tò, ó ti bá wọn sọ̀rọ̀ pé bàyá mọ́tò yìí fún ọjọ́ 2, ó sì ti fún ọ lówó. Ohun tó jẹ́ kí Mọ́nìdọ̀tí ó múra sórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí gan-an, ó ní pé ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, arẹwà ti sọ fún Mọ́nìdọ̀tí pé wo, nílé tiwa èèwọ̀ ni o káwọn ò ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin táwọn ò tí ì fẹ́. Ó dijọ́ ìgbéyàwó gangan káwọn ò tó lè ní ìbálòpọ̀, torí pé ẹnikẹ́ni tó bá ti gorí àwọn ò gbọ́dọ̀ kọ́lẹ̀ mọ́. Òun lọ́kọ táwọn ò gbọ́dọ̀ fẹ́ lọ́jọ́ alẹ́ àwọn. Ṣé ẹ gbàgbé ó ti ṣèlérí pé òun ọkọ̀ duplex nítorí ìgbéyàwó yìí? Ó ti sáré lọ wá hòtẹ́ẹ̀lì kan tó jọ duplex. Ó ti bá wọn sọ̀rọ̀ pé ẹ wò ó, mo fẹ́ prank ẹnìkan ni, mi dẹ̀ fẹ́ kẹ́ baṣẹ́ jẹ́. Tó bá ṣe pé owó lẹ bá fẹ́ gbà máa fún yín. Àwọn tó lò hòtẹ́ẹ̀lì mọ̀ gba. Ẹ sì máa wò ó, eré tí Mọ́nìdọ̀tí ń sá, ó náà ni pé tó ń bá ti lè bá arẹwà ní àjọṣepọ̀ ní alẹ́ ìgbéyàwó, ọ̀rọ̀ ti bùṣe, òun ti fẹ́yàwó gbé. Bí arẹwà tá à ń sọ yìí ṣe wọnú ìgbéyàwó tó kún fún irọ́ àtẹ̀tàn rèé o. Kì í ṣàgbọ́n bẹ́ẹ̀ nìkan ni irọ́ pọ̀ sí i. Ọ̀pọ̀ láwùjọ àwọn olóṣèlú wà sí àwọn olùdìbò tí ẹ̀ ń bá sáà ti lè wọlé ìdìbò tí ẹ̀ sì búra fún ọ tán báyìí. Tẹ́nìkan bá wá pè wọ́n níjà pé ṣé bẹ́ẹ̀ sọ báyìí, bẹ́ẹ̀ ṣe léyìí, ẹ̀ ṣe tọ̀hún, ẹ̀ ṣe wá, ẹ̀ ṣe kòkó, ọ̀yọ́ lọ wà kó lórí ẹ̀, kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Torí pé n tó ń fẹ́ ó ti gbà á. Tó ti bí ẹ ti ń ṣe iná, àwọn olùdìbò kó tó fẹ́ kúlẹ̀ nítorí wọn. Kódà kó jẹ́ pé ìyànà fi ń somi gàrí mu. Nítorí náà gbogbo wọ́n tó ń gbọ́ mi yìí, kó o tó gba ẹlẹ́nu dídùn èèyàn gbọ́, ṣèwádìí rẹ̀ dáadáa. Torí láwùjọ tá a bára wa báyìí, nínú irọ́ làwọn èèyàn ti ń jẹ àjẹyó àtàjẹbì. Àfikọ́ lọ ṣàánú wa. Lópin ọ̀rọ̀ mi, ẹ má gbàgbé pé àsìkò láyé gẹ́gẹ́ bí orúkọ bàbá mi, pé àsìkò ní gbogbo nǹkan. Ohun tọ́wọ́ rẹ ọ̀bà tí ì tó, má fi gọ̀gọ̀ fà á. Dúró dàsìkò rẹ, yóò sì dára fún ọ, ọkàn rí ó balẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń gbádùn ètò yìí, ẹ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel mi tá a mọ̀ sí Gbóyèwá Studios fún àkọ́tún ètò míì. Ẹ ṣé mo dúpẹ́ o. Títí ìgbà míì tá a tún pàdé, ire o. Nigeria, Yesterday and Today, written by Gbenga Oyelade, the 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí. Látọwọ́ Gbenga Oyelade, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ 100. Èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná, tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀.